ó ṣògùn o Mọ̀rẹ́. ó ṣògùn o Mọ̀rẹ́. ó ṣògùn àrò Àrò. ẹran ó kó èèyàn òye Ẹnu péyàn yé o. ajá ọdẹ ọwàlẹ Àmì. Ṣé o. ẹlẹ bàbá ọdẹ Ẹ kú ilé o. ẹ kú àjọ pàdé o ẹ kújọ́ mẹ́ta o Ọjọ́ kan pẹ̀lú. ẹran láàmú pa èèyàn ọmọ ayé o. Àmì. ó kọ yín tí jẹ́ bàbá. Orúkọ mi ni Muniru Alabi Kasim, popular knows Ọdẹ Young. Ọdẹ Yọǹgì. Muniru Alabi Kasim Ọdẹ Yọǹgì. Ọdẹ Young. Láti bo. Láti ìlú Ìsìòyè. Ìsìòyè. Kí ni ìdí tí wọ́n fi ń pè yín ní Ọdẹ Yọǹgì? Mo fast gan. Mo fast gan. Ní abala bo. Lábala àtàrí àti gbọ́n. Mo fast. Tí wọ́n bá lẹ́ran ń bọ̀ lẹ́yìn. Wọ́n á pàdé ẹ̀. Ẹ ti dẹ́yìn. Mo ti dẹ́yìn. Tí wọ́n bá lẹ́ran ń bọ̀ wájú. Tí wọ́n bá ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́, á jọ pàdé ni. Ìdí inú tẹ̀ fi. Ìdí bí mo fi jẹ́ bẹ́ẹ̀. Àdá tàdá mo tún lo àdá gidi gan pẹ̀lú ẹ̀. Àdúpẹ́. Ta ló kọ́ yín lọ́dẹ? Ta ló kọ́ yín lọ́dẹ? Abíọ́dún Ògúndòkun. Lọ́kọ́ yín lọ́dẹ. Lọ́kọ́ mi lọ́dẹ. Bó lẹni yẹn ṣe jẹ́ sí yín? Àbúrò lọ jẹ́, ọmọ ọdẹ ni mí, ṣùgbọ́n èmi ti kúrò nílé, mo ti lọ sékòó. Ìdè tí mo dé, ọ̀dọ̀ ẹni mo dé sí. Àwọn abẹ́rẹ́ ẹsẹ̀ ọdẹ ní pẹrẹwu padà. Ṣùgbọ́n Ògúnfẹ́mi Àlàó ni bàbá mi jẹ́. Tí mo bá ọdẹ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nígbà dé àtúntún kọ́, nígbà tá a ti kúrò nílé lọ sékòó, ọjọ́ pípẹ́, a ṣe bẹ̀rẹ̀ sí tún ṣe padà nù. Talent tó gbé balẹ̀ yẹn lọ. Ìyẹn ni Bíọ́dún Ògúndòkun. Olóògbé balẹ̀ yẹn lọ. Olóògbé balẹ̀ mi lọ́wọ́. Ǹjẹ́ tó ọkọ̀ gbé balẹ̀ yẹn lọ́wọ́ tí bá dọ́wọ́ yín tí bọ́ ọkọ̀ dún lọ́wọ́ yín kẹ́lẹ̀ fi pa. Ní agbára Ọlọ́run Agilinti àǹtà ni mo kọ́ pa. Àǹtà ni mo kọ́ pa nínú kòkó. Àlégbà. Gbẹ̀ wá pàǹtà ń bò lẹ́tí sí. N tó ṣẹlẹ̀ ni pé ìlé gbé. Kíládé. Ó tóbi. Àǹtà ńlá ni. Ní ńlá ni. Orí kòkó lẹ́bà ni. Ogun tó yàn gan láti. Orí kòkó lẹ́bà. Ńlẹ̀lẹ̀. Lábẹ́ Lábẹ́ pàǹtí yẹn ló sùn. Mo ṣẹ̀ wá tún pé òun gan. Àti ẹ̀gbọ́n mi tí wọ́n pè ní Akínọlá kọ́lọ́ máa ń fọ̀run kẹ́ wọn. Ní gbogbo wọn fi wá. Bí ẹrù ni. Àǹtà lẹ kọ́kọ́ pa. Ni mo kọ́ pa. Lẹ́yìn ìgbà tẹ́ pàǹtà tán ẹ ti wá dọdẹ. Mo wá dọdẹ, mo wá bẹ̀rẹ̀ sí káàkiri. Torí àjọ máa dẹná tẹ́lẹ̀ ni. Bóyá lọ wá sọ pé ẹ ti wá ń dá dẹná. Kí n máa dẹná tèmi fúnra mi. Kí làwọn àrírí yín lẹ́yìn wọn nígbà tẹ́ ń tẹ̀lé wọn dẹná? Àwọn àrírí tí mo ń rí ni pé Abíọ́dún Ògúndòkun tá ń wí yìí. Apá rẹ̀ gùn jàǹnà báyìí ni. Tí ì rí bí ó ti náwó tí ọ̀mẹ́ràn. Àwọn àrírí tí mo rí lẹ́yìn rẹ̀ ni pé tí ẹran bá la gíláàsì tó wo ná lọ́ọ̀kan kò lè lọ iná bọ̀ dáadáa. Then secondly, a máa dẹ igbó kan ní à ń pè ní àbá olóòlà. Igbó Fani. Tá a bá dé inú igbó èmi rẹ̀ yóò pé ọ̀gá mi torí kò pé òun gbébọn fún mi. Mo máa ń pọ́n mi lé. Ṣùgbọ́n lọ ẹ̀yin lẹ mà lọ́gàá yín. Ni mi mọ̀ mà lọ́gàá. Bọ̀tò òun náà máa ń pè mí ní ọ̀gá mi bí ẹ̀gbọ́n sábúrò. Ọ̀gá mi gbó Fáládé yìí o. Tó bá ti ń gbọ́ kulukulukulu àti débi ẹran wà nù o. Èmi gan tètè dádẹ́gbó fáwọn tí ọba sí ń bẹ̀. Torí òun ti mọwọ́ igbó fáwọn dáadáa. Ẹyẹ nísì máa ṣe kulukulu. Gbogbo àwọn ẹran tí ń bẹ ń bẹ̀ ẹtu ní ìgalà ni wọ́n ò díjú ni. Tó bá ti ṣe kulukulu. Bó wàá lẹ̀ sí máa pẹ̀ràn bẹ̀ nígbà náà. Tó ń bá ti rí báwọn wọ́n máa gbé náà wá bẹ́ẹ̀ pàǹtí wọn bíi kọ́rẹ́gbẹ̀. Bíi kó rí bí kó wo bí ẹsẹ̀ ńlẹ̀
ẹran bẹ ṣé mo sọ fún yín ọ̀gá mi ẹran bẹ ń bí òní àwọn ẹ̀kọ́ tó ń kọ́ yín nù tó ń kọ́ mi nù nígbà náà ó sì tó kọ́ mi ní àwọn nǹkan kan pé ẹ lè dédi igi ńgbà mi o kórí yín ó wúwo ẹ lè fẹ́fìn ẹ lè fín ẹ̀fín snuff o lè fín bọ̀ nígbà tó yá mo fi ẹ̀fín yẹn lẹ̀ torí ń wọ́rì mi máa ń bẹ̀rẹ̀ sí fa sìgá máa ń fa sìgá roadmat máa ń fa sìgá bá yín láàmú ó bá mi lára mu mò ń mú so àwọn ẹ̀kọ́ tó kọ́ mi nù dáadáa then ẹlẹ́ẹ̀kẹta ní olólà yẹn náà ni orí yangi ni wọ́n máa ń sá ẹ̀gẹ́ ń bẹ̀ èlùbọ́ tẹ́ ẹ bá débẹ̀ ẹni tí ó porí òun òwú òsì inú ká ẹ máa wo fìtílà báyìí bọ́tẹ́ ẹ lè bá ẹ lè rí gbé bẹ́ẹ̀ yín bá fẹ́ràn àbí fìtílà olójú méje ni gbogbo ẹ̀ ojú méje ọ̀kan tó wà tó tún máa ń lò olójú mẹ́rìndínlógún ọ̀nà tó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó lè pòun lè rí gbé òsì wọ́n ó sì tanná bẹ̀ wọ́n tanná bẹ̀ èèyàn bá yá bá ti yẹn lọ nígbà tí n bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí n bá fẹ́ débẹ̀ tí n rí mọ́ nígbà tí wẹ́jú àti ìdàgbọ́ ọdẹ dáadáa nígbà náà. ó dà bàbá ọdẹ nígbà tẹ wá yà lẹ́yìn àbúrò yín lẹ́yìn náà ń dá dẹ iná kí làwọn àrírí yín. mo rí ìrírí tọ́pọ̀. ọ̀yà ẹ̀yà máa mú lọ́kọ̀ọ̀kan. àwọn ìrírí mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí gbìyàmù mo lọ sígbó àwọn àpáta kéékèèké wà báyìí inú gbóhùn ní ojú odò òpókì igbó olólà náà ni ṣùgbọ́n ìpókì yìí náà ni wọ́n ṣẹ̀ wá láti Fìdítì ni so mo ti débẹ̀ mo rí ẹtu tó ń bọ̀ mo yìnbọn sí lálẹ́ lọ́sàn-án nígbàlẹ̀ so ọkàn mi ni pé ẹtu ti kú gba mo débi àpáta rẹ̀ tu mọ́ ó di yáwó mo á dúró wọn bẹ̀rẹ̀ sí wò pé bó lẹ́tù yìí lọ níbí náà ni ipọ́n nìyí àbí mo ṣàwà gbogbo sọ̀rọ̀ ní rí apá jẹ kẹ́ńkẹ́ rorò ó wá ń bọ̀ ó kọ́ mọ bíi mẹ́ta àbí mẹ́rin dání ó wá débi ẹ̀gbẹ́ àpáta yẹn báyìí ó wá ń tanlẹ̀ ń bá rí mọ́. ọ̀rọ̀ ẹtù náà ti wá yé yín. òun fẹ́ wá yé mi. pé àbájọ. mi tẹ́tù wọ́n ni so mo èmi náà wá fọwọ́ gbẹ́lẹ̀ wá rí hò. èyí náà wá wọ bẹ̀. ń wọ bẹ̀ o. ń wọ bẹ̀ o. ń wọ bẹ̀. ìwọ lọ gbẹ́tù bá ń gbẹ́tù mi o. jẹ́jẹ́ mọ̀ ń sọ yìí. kò gbé lẹ̀ èmi bá lọ ilé. ó wá tó bí ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin tí ń débẹ̀ ó ti bàjẹ́ ó ti gbé sórí àpáta. ó wá gbé lẹ̀. èmi ò débẹ̀ mọ́. nítorí ògùn dẹ́rù kẹyẹ tí ì sí wàyà mi. nígbà náà dáadáa pé tá a bá tiẹ̀ kó nǹkan à á mọ̀ pé a jọ kó. bẹ́ẹ̀ni. kò dàbí ìṣe. ìrírí yín àkọ́kọ́ nù. ìrírí mi àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹlẹ́ẹ̀kejì bí n ṣe ṣe mọnu o ṣe rí ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀gbẹ́ lọ sí olóró wọn á ń lọ nǹkan tí mo kọ́kọ́ ń lọ mo kọ́ rí paramọ́lẹ̀ ejò paramọ́lẹ̀ ó wá ń ké ní ẹ̀yìn ẹsẹ̀ mi sísísísí bí asín mímọ́ tí a ń rò pé eku máa tẹ̀mọ́lẹ̀ ń gbà ń wóró dòun máa fi ẹsẹ̀ bàtà kò kù máa tẹ̀ lórí sẹ́yìn torí rẹ̀ ò tóbi orí ń fọ́ àyà mi tẹ̀ ń já pé jẹ́gbẹ́ yóò ṣe é lọ mọ́ báyìí mo sá mọ̀ kán mọ́ lọ ìwà dènà ju bí irú títì ń lọ ìkẹ́ àkọ́kọ́ tí ń kọ́ ta nídìí èsùn ọ̀yà méjì nìbọn papọ̀ mo tún wá ń lọ mo dé odò kan tí wọ́n ń pè ní ọlọ́gun ní ẹ̀gbẹ́ àjọbọ ní ọlọ́gun wà wọn á tó débẹ̀ mo tún pọ̀ ọ̀yà méjì ń bẹ̀ wọn á ní kí n gba cross padà ní olóòlà wá sílé mo wá ń wo kinní kan bí òpó ńlẹ̀ báyìí àwọn ìyá ti fònà jáde mi pàmò mo ti pọ̀ ọ̀yà àbí mẹ́rin ó ti tó jàre kí n máa lọ ilé ẹsẹ̀ tí mo fẹ́ gbé báyìí mi ò lè gbẹ́sẹ̀ yẹn mọ́ ìlàdé ọkàtà ń wí ìtògì mo ní ìwọ Ọlọ́run
irú jàngbọ̀n kí n gbogbo eléyìí lálẹ́ báyìí wọ́n á ṣe sùúrù wọ́n á gbébọn mi lẹ̀ ògùn ọgbọ́n tí mò ń wí wọ́n á gbébọn mi lẹ̀ báwo ni mo ṣe lè ṣe o ọwọ́ òsì ló yẹ kí n fi mú ẹran yìí lórí tó fi kọ́ mi níjọ́ náà mo mọ̀ pé eyín ọ̀ká kọ̀nà ró ó tẹ̀ báyìí ni ó ti á fi yín kan kọ́ gìgísẹ̀ yìí ó fi kọ́ sọ́jà yín jẹ ni. mi ìta lọ́mọ bọ́n tó kọlù ńgbà náà wọ́n á fi ọwọ́ àlàáfíà gbá lọ́rùn mu dáadáa ó wá gbé mọ́ mi wọ́n á tẹ́bà mi tí mo tẹ́lẹ̀ mo wá fi fọ́ orí rẹ̀ mo ti yọ eyín lẹ́sẹ̀ mi ń sì fodò òpókì kí n tó wà bá mo sì gbọ́ pé wọ́n ní ìtọ́kábà ẹni kíní bá ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọ́ ìbára kò gbọ́dọ̀ fodò bó ni mo ti á fẹ́ ṣe báyìí ọlọ́run tí n bá ní padà Fọlárìn ó tó mẹ́ẹ̀lì méjì ṣùgbọ́n tí n bá fodò ìpókì yìí kò ju mẹ́ẹ̀lì kan lọ mọ́ tí wọ́n fi dábúlé mo bá kónú ẹ̀ ẹ bá fodò mo kónú odò màmá mi àyà ń san apá bí ẹkùn ń pàṣán òwẹ́rẹ́ anamọ bí tó tó adólòrò jẹkùnlẹ̀ orí ìjókòó ni mo bá lálẹ́ ẹjọ́ náà ó ní nǹkan ṣe mo wọlé ilé tí mo wọ̀ báyìí ń kí wọn torí bí wọ́n ṣe jókòó lórí ẹni tí wọ́n ṣe báyìí rí ní àná ṣe wọ́n á dìde bàbá mi Àlàbí nǹkan ti ṣẹlẹ̀ mo ní ó ṣẹlẹ̀ báyìí báyìí wọ́n ní fi ilẹ̀ pé ò ní ṣe kankan pé àwọn sọ fún ọ pé máa múra dáadáa ìwọ lọ ṣiṣẹ́ tó ń pẹran yìí ó dàbí pé wọ́n máa ń yẹ̀yìn ọdẹ wò àmọ́ ọ̀kárì wọn náà gbìyànjú lọ́kùnrin díẹ̀ tí ìdàárọ̀ ọjọ́ kejì nǹkan kò ṣe mí ìdàárọ̀ ọjọ́ kejì mo sùn pé ó díjú ẹ sì lo nǹkan kan ní ìpàlẹ́ ìlò nǹkan kan ṣùgbọ́n a máa jẹ oògùn ejò dáadáa ńgbà náà tọ́yẹ pé torí ẹ mọ̀ pé ojú tínrín-tínrín ń pọ̀ ní títì téèyàn bá ń tọ̀ ńgbà mi tàbí téèyàn bá wà nù gbó tó ju èèyàn ọmọ sẹ́rí ẹlẹ́ẹ̀kẹta. bó rẹ̀ sí àṣẹ pẹ̀lú ọ̀rọ̀ kan. ajẹ́ni. ìgbà ètò ìṣèyí lẹ́sẹ̀. nǹkan kò ṣe mí mo ti gbé wálé mo ti pa mo ti gbé wálé. ẹ̀yin náà tó jẹ́ ń bẹ̀. mo jẹ́ o. àjọ jẹ sẹ́mi ní ìwà náà nìkan jẹ́. àjọ jẹ́ ni. ó sì dùn. orí ìyá mi o tí tòmátì dùn àkókò tòmátò ni. wọ́n á gbọ́ ẹlẹ́ẹ̀kẹta mo lọ à ń pè bẹ̀ ní láǹdé abaláǹdé ìtújẹ mo ní láǹdé aba àwọn babaláwo bí olóòsàdé ẹ mọ̀ pé pápá ń bẹ nsàlẹ̀ mo wá bẹ̀ gbà mo dé pápá mo dúkùú mo fa sìgá torí àpáta níbẹ̀ ìwọ̀n abániyàn gbọ́dọ̀ ta mọ́ lẹ̀ mọ́ mo wá ń wo ara ọmọlẹ̀pẹ́ tí ọ̀gá mo ń wo lọ́kàn ìgalà nkẹ́ni mo ra yọ díẹ̀ sẹ́rí mo wá rò pé orí ibi tí mo dúró sí kẹ́ni fùfú léèlé àwọn ohun tí a ń la pákó mo ní mo rò pé mo dúró sẹ́mi pé òun náà máa ṣe àtòrí ọ̀ka mo dúró lé láàrin méjì mo ti wá tàbọn sí ìgalà ntán mo sáré tí nǹkan ṣe kẹ́mi náà kẹ́ni fùfú léèlé àwọn rẹ́gírẹ́gí ò lè máa mí lẹ́sẹ̀ mi báyìí mo á wulẹ̀ kó sí fùfú léèlé mo wá wò dáadáa mo ti tẹ̀ lọ ẹnu ó ti àyànú lẹ̀ báyìí kíní ìgalà yìí ní tí ní gbé ìwọ ní nǹkan ìyànjú tó ti máa kátẹ̀ lórí ẹ ọ̀hàn lè mọ̀ mo wá ń fi àdá fọ́ gbogbo orí rẹ̀ mọ́lẹ̀ níjọ́ náà lọ́n lálẹ́ ó tó aago 10:00 àbọ̀ alẹ́ torí àbà náà ò jìnnà bẹ́ẹ̀ o àbà ò jìnnà bẹ́ẹ̀ rárá gbà tó mọ pa tí mo gé lórí mo sì rà lọ bí ìgalà gan tó tiẹ̀ tó fẹ́ jà raburabu ó tún fọrùn hámọ́ lẹ́pẹ́ kò tó lé lọ́mọ́
mo sì dú mo ti á pe àwọn ọmọ mi lábà Sunday Láyẹmí àti Láwálé gbogbo wọn ẹ wá gbẹran yìí torí akọni ó tóbi. Mo ti máa ń rù tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà náà àgbà ti ń dé mi lè rù mọ́. Kètí èdè tán báyìí. Àkèdè tán o èdè tán àkèdè tán. Àjọ ń digbó báyìí ni. Bàbá ọdẹ wọn lè ń fóògùn pẹ̀rùn. Ṣé ọdẹ wo ni èlò oògùn ẹran? Wọ́n ní ìkọ̀sọ́dẹ tí ò lóògùn ẹran. Wọ́n ní àṣejù yẹn pọ̀. Bó ṣe dáanu gbogbo sẹ́tẹ̀dà wa ń ṣe láyé tí ọba láti jù kì í ṣiṣẹ́. Wọ́n lè wá kúndùn gàlà. Bó ṣe rí nù bó ṣe rí nù kì í ṣe tiẹ̀ kì í ṣe gàlà pé ká gbé sórí òkìtì o tàbí ká ṣe gàlà orí òkìtì. Mo ní èwo lẹ̀ ń pa. Rí ni tí n bá ilé rẹ́sẹ̀ rẹ̀ ń pa. Ẹ bá ti rẹ́sẹ̀ rẹ̀. Máa rẹ́sẹ̀ rẹ̀ lẹ̀ n tiẹ̀ ní bùn kankan lé. Bóòlù àti ó ń bẹ́ ń di ìbọn mi. Ó ti wá ń di ìbọn yẹn ẹ fi di ìbọn sọ ojú. Ilẹ̀ ẹlẹ́wọ̀n wọn a máa kiri lọ. Ẹ rí lọ́jọ́ náà. Lẹ́ẹ̀ màá rí mo lè má rìn ju bíi títì náà tí n fi pàdé ẹ̀. Ṣùgbọ́n kò ṣiṣẹ́ mọ́ fún yín nìsín. Ẹrí ìgbẹ́dídẹ tòde òní ẹran ti wá sí ní ọ̀dọ̀ wa nígbà tá à ń dẹ̀gbẹ́ Bẹ́tù Akínlẹ́yẹ tá à ń dẹ Igbókàlà Igbókandí ní gbogbo àwọn ẹran ń bẹ gbogbo bẹ́ẹ̀ ní ìsìn ọwọ́ ti dun ẹran lọ́dọ̀ wa ń bì láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tí mo ti ń kiri igbó kiri òní ni mo rẹ́sẹ̀ gàlà. Ẹ sì pa. Gbébọn dání lọ bá. Ẹ gbébọn dání. Oko kòkó mo lọ ni mo fi ń wá wọn kiri pé bóyá mo tún lè rí. Ẹ dẹ̀ pa wọn ní alẹ́. Ntí ilé sọ torí ẹ̀yin sábà máa ń wá ènìyàn tí yín ni. Rárá mo lè pa wọn lálẹ́ mo lè gbébọn lọ ẹ fi. ẹ ń gbébọn débẹ̀ torí ẹsẹ̀ mọ́júmọ́ ẹ̀ ni. Tẹ bá ti fi sọ ojú ẹsẹ̀. Ẹsẹ̀ mọ́júmọ́ ẹ̀ nínú ata. Igbó sì ń bẹ ń bẹ. Igbó sì wà ń bẹ. Àwọn màálù tún lápa síbẹ̀. Tí wọ́n ń rìn lójú inú igbó. Tó mo fi fọkàn sí pé lágbára Ọlọ́run lálẹ́ ń gbìyànjú débẹ̀. Pẹ̀lú oògùn gàlà tẹ máa ń ṣe ẹ máa ń pa mélòó lójúmọ́ ń gbà náà. Ẹ gbọ́dọ̀ ẹ rí ọ̀kan bẹ mẹ́ta ni. Mẹ́ta ni ẹ rí ẹyọkan lẹ gbọ́dọ̀ pa ń bẹ. Torí kẹ́ni. Èyàn ò bókù ọmọ nílé. Ẹyọkan tẹ ẹ bá pa ẹ̀jẹ̀. Méjì ńkọ́. Méjì ẹ fi lẹ̀ ẹ ní yìnbọn sí. Èyàn tẹ̀lé pa méjì. Ṣùgbọ́n ẹyọkan lè yàn pa lálẹ́ ẹyọkan tẹ ẹ pa ẹ máa bọ̀ ni. Ẹyọkan ti tó. Ó tó. Ẹ máa mẹ́wọ̀n oògùn. Wọn bá lo oògùn ọ̀dá yẹn láàmú mọ́. Torí oògùn náà oògùn tẹ́ ń wò ń gan ó ń dẹ̀dà láàmú. A máa dẹ̀dà láàmú. Mẹ́ta lè yóò rí. Mẹ́ta lẹ́ẹ̀ rí ọ̀kan lẹ́ẹ̀ pa. Ṣé téèyàn bá ti kọ́ téèyàn bá ti kọ́ rí un tó bá jẹ́ pé kò tẹ́yìn lọ́rùn kò tóbi tó ẹ̀jẹ̀ ọlọ. Torí yóò rí gbogbo ààrẹ. Ẹ rí gbogbo ààrẹ yóò sì dúró. Kìí ṣe pé mo rí mọ́tò gbégbé irọ́ yóò dúró ni. Tí ọba wa tóbi tó tí ọba tó bá jàpó ran ẹ lè jẹ́ ọ lọ. Ẹ̀yin ò fi lẹ̀ torí wọn ara lèyàn máa wá. Náà máa wá káàkiri. Bọ́ wà nù wọn ran wọn yóò bóde. Bọ́ wà nù wọn ran wọn. Yóò bóde. Wọ́n wá ní kẹ́ ẹ má kọ́ yàn. Bàbá tiẹ̀ sì kọ́ yàn a lè kọ́ yàn. Ẹjẹ́ àfihàn lẹ́dẹ̀yìn ètò. A lè kọ́ yàn. Ìjọ wo lẹ lè gbàgbé láéláé nídìí iṣẹ́ ọdẹ yìí? Sẹ́ríjọ́ tí n lè gbàgbé láéláé. A wà léwe. Ibà. Adẹ̀gbẹ́ Akínlábí Fìdítì. Ibà. Abóde ní Eléhoro. Àwọn àti ọmọkùnrin kan àjọdè ní títí ó yẹ kẹ́ ẹ rántí ọdún. Sẹ́rí a mọ̀ pé kò ẹ́sípàtì ìbọn yíyìn àárín títì ló ti yìnbọn. Gbogbo àhàyà ọbọ sí mi ní gbogbo nǹkan ọmọ òkúta tó wá wà ní títì bí akọ òkúta báyìí ó wá sí pẹlẹbẹ báyìí ó wá hámọ́ mi ń bì ọbẹ̀ ìrọ̀pá rẹ̀ gan wà ń bẹ báyìí. Ọ̀hà yín.
ó ní sọ́ta ò wọlé. kò wọlé àhàyà ò wọlé nígbò nǹkan bá wọn Ọlọ́run o kì í ṣàwà àṣàgàfúlà gbogbo nǹkan bá wọn kò sí mọ́. Ọlágbára o. Gbogbo nǹkan bá wọn ò sí mọ́. Tí ọwọ́ adá yẹn láàmú. Mo tó dẹ̀gbẹ́ òkúta tó. mo ti wọ́n bá ń yọ wọ́n kàn gbá kínní pẹlẹbẹ mú báyìí wọ́n dẹ̀ fàyọ kó mbẹ́ wọ́n dẹ̀ fi nǹkan sí. Ọlágbára o. Kódà mo tún bómi mi sùn lálẹ́ ẹjọ́ náà tí mo wálé. Lálẹ́ ẹjọ́ náà. Wàláì. Ẹ̀yin ọdẹ ẹ kúndùn obìnrin. Ẹran gbọ́ ẹ̀yin ńkọ́. Àmọ́ sá àwọn obìnrin náà tẹ́ ẹ bá ti fẹ́ ẹran tàn wọ́n. Ẹran lè fi máa tàn wọ́n. Bẹ́ẹ̀ ni o. Bọ́ bá ti lè rẹ́ran báyìí ọkọ mi ọba tán. Nígbà bá ti ṣe bẹ̀. Ṣé ẹ máa lọ rìsáàfù? Rìsáàfù tí mo máa lọ. Mo dé Báni lẹ́ẹ̀kan. Rìsáàfù Báni. Báni. Kí ló ṣẹlẹ̀ lọ́hùn? Tá à ń rí ibi tí àwa dúró sí. Àwa ò rí ẹran ńlá tá a rí wọn ò jẹ́ àyìnbọn. Ẹran wo? A rí ẹfọ̀n. Ṣùgbọ́n wọ́n ní a máa yìnbọn. Wọ́n ní a máa yìnbọn sí. Wọ́n ní a máa yìnbọn pé a kéré. Àwọn àgbàlagbà ni wọ́n lè yìnbọn. Lẹ́yìn tí wọ́n á fi wá sí lẹ́lẹ́ẹ̀kejì. Àwọn tí wọ́n ń tàwa ń rí tàbọn sí jù. Àwọn táwa wà ń rí tàbọn sí jù. À ń rí àyá, à ń rí jìmèrè, à ń rí gàlà, à ń rẹ́tu, a sì ń rí agoro. Agoro ìyẹn náà tó. Torí ẹ̀mẹ́wàá wọn lẹ́mẹ̀wàá ò tí ì gbé ká tí wọ́n bá fẹ́ kọjá òwe wọn ò já lọ báwọn tá a bá ti kọjá òwe díẹ̀ wọ́n ní àdó. Ẹran wà lóòwe náà. ń bẹ́ ń bẹ́ ẹran wà lóòwe. ẹran ń bẹ lóòwe. Àwọn ọjọ́ wo lọ́jọ́ ọ̀dùnnú yẹn níbi iṣẹ́ ọdẹ yìí? Ọjọ́ ọ̀dùnnú mi. Naam. Ọjọ́ ọ̀dùnnú mi jù níjọ́ tí ìyàwó mi bímọ. Tí mo wà ń gbẹ̀ mo wá ń bọ̀ ẹ̀ẹ̀mejì ni ẹjẹ́ nǹkan bẹ̀rẹ̀ báyìí. Ìyàwó méjì mo ní. Ìyáálé ńgbà tó dé wọ́n á sọ pé wọ́n tún lọ́ọ́ bá mú ìyàwó kòkú náà wá tí wọ́n ń lọ́ọ́ sìn wá. Ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ kan ni. Mo ti àrùn ti tó bí ọdún 15 sígbà wọn kí n tó fẹ́ kékeré wọn. Mo wá yọ́lẹ̀ lọ èmi tiẹ̀ ní mo ní bóyá wọn ò rí mo dé ń jọun ọjọ́jọ́ ọ̀dùnnú ọdẹ mi. Mo wá dé odò ìpókì tí mò ń sọ mo wá jókòó. Níjọ́ náà mo mọ̀ bí àǹtà ṣe yọ̀gbìn jẹ ní ìrírí. Apẹnugbìn rìnrìn lọ èmi fẹ́ mú pé kí n ṣe tán kí n bá ṣe tán kí n mú apẹnu kí n dùn àpò. Bẹ́ẹ̀ ni àtàntàrí débẹ̀ fẹ́rí fò tọ́fà báyìí ìgbín yọ nù kára fún mi. Kò ti dúró ń mì lọ ni. Náà wọ́n á sáré gba etí odò ọlọ́pàá akàjọsí kò ń gẹ́ni mo pa. Nígbà àwọn ó délé ìyàwó ti dé. Mo tún wá fẹ́ ta àǹtàn lójú ọ̀nà. Ẹni tó wá ná àǹtàn wọn ọ̀nà dáa bàbá lókun kò ná dáa. Láì mọ̀ pé ìnáwó ìyàwó lẹ́fẹ̀ẹ́. Ṣé mọ̀ pé ìyàwó ti délé mo wá délé ni màmá à ń pè ní màmá ọ̀tọ̀ lórìn wọ́n ní okú ìnáwó ìyàwó bí wọ́n ti máa ṣe náà kí ló ṣẹlẹ̀. Ẹran sì tẹran àǹtà tóbi. Mo sì lápò ọdẹ tó tóbi alájà mi tóbi dáadáa. Ìyàwó tí wọ́n ti bá kí ní yàrá Ọlọ́run ṣe àwọn aláyẹmí dé wálé wọ́n bá gbé ẹran lu inú apẹ ní wọ́n bá bọ̀ fún olóoru rẹ níyàwó mi ń kọjẹ. Ẹni pòkẹ́ ní yọ ọjọ́ ìdùnnú mi àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì ìgbà tí ìyàwó kékeré ń wò bímọ mo ti bóde nílé. Gbọ́ lọ. Mo ti lọ gbẹ́ mo ti lọ ná alẹ́. Kò sì sojú ṣe pé yóò bímọ. Àìmọ́ ọmọ lè mú o. Bí mo ṣe dé odò pókì táwọn wí ní láǹdì ni mo pa gàlà àkọ́kọ́. Gàlà ti tó ìgbà tí mo kú òun bẹ́ẹ̀ tí mo wá ń lọ sí ọ̀nà ọ̀dà babaláwo
mo tún rí gàlà míì lálájà ọlẹ́yọkà etí tó ní ìpamọ́ mo wá ń pọ̀yà ẹtú sì pọ̀ nígbà náà mo pẹ́ tú mo pọ̀yà mo dẹ́gbó kíní tí ń bẹ lọ́dọ̀ àwọn bàbá táyé kíní lọ́hùn ẹ mọ̀ pé gbóhùn ẹtú kú bẹ́ẹ̀ so mo dé báyìí mo bọ́ ọmọ ńlẹ̀ ni. ẹ bọ́ ọmọ ńlẹ̀. àwọn tí wọ́n wẹ mọ́ wọ́n ń pè wí ẹran ni àwọn tí wẹ mọ́ wí ẹran káwọn ò pin àwọn ọmọ mi wì wọ́n pin fún àwọn obìnrin tí wọ́n máa wẹ mọ́ ṣé kí wọ́n sì wọ́n ní wọ́n má ti kí wọ́n bá wọn pin báwọn méjì náà ẹ pin ń dajì orí ìní gbé fún yín yóò dìjà lẹ̀ tí mo gbé fún ẹjọ́ náà lọ́rùn kò sí bí mo ṣe fẹ́ bá yín gé tí mo lè gé dọ́gba tí ò ní fi ibì kan ṣùgbọ́n àárín ẹ̀yìn inú ohun ńlá aládélẹ̀ fún pẹ̀lú tán kọ̀ọ̀kan àtàpá rẹ̀ mo kún ọrùn àti orí rẹ̀ kúrò mẹ́ mo wá pa owó lọ́dọ̀ ìyá ẹ̀mí ọ̀gá mo ránṣẹ́ sí ọ̀pọ̀ gbọ́kadà dé láàárọ̀ ìyá ẹ̀mí ọ̀gá náà ń bẹ láyé ní ìsálápàtà ni mọ̀ lọ́yọ̀ọ́ ni. bẹ́ẹ̀ ṣe ó mú inú yẹn dùn. ó múnú mi dùn ọwọ́ tó bà sí rí ọlọ́mọ secondly wọn ò tún wá gbé ọmọ ìyá yẹn lọ bímọ sí hospital so àwọn èèyàn kan jókòó tì mí ló kálukú mọ kò burú bó ṣe fẹ́. ìgbà àwọn ọjọ́ tínú yẹn dùn nù ọjọ́ wo ni òdùnmọ́ yẹn nú nídìí iṣẹ́ ọdẹ yìí tẹ́rí tó mú bànújẹ́ díẹ̀ lọ. ọjọ́ tó mú tí ò dùn mọ́ mi nú ó ní níbi ọ̀tá àgbẹ̀ rẹ̀ ẹ̀ẹ̀mejì ni àkọ́kọ́ ni fìdítì so mo wá tún rí i pé ó tún wá jẹ́ ó dáa àwa tuntun ra mú ẹnìkan ń báyàwó mi sùn wọ́n sì ń sọ fún mi mo ń pé wọ́n fi ilẹ̀ níjọ́ ń bá gbà mú fúnra mi màá mọ kókó ó wá mú ẹjọ́ mi lọ sí kíní ẹ̀dùn mọ́ dáadáa ó ti wá mẹ́jọ́ mi lọ fún babaláwo kan babaláwo ń wá mọ̀ mí pé mo ní irú mọ̀ ni ó ní ilé bọ́ sí ọwọ́ aràn àwa ń dẹ̀gbẹ́ fìdítì náà látún wà ń dẹ níbi lọ́dún kí ọdẹ ọkọ̀ dé alẹ́gbẹ̀ẹ́ yẹn báyìí kó kí mi ó sì dérú bí mi ó sì tà fún mi bẹ́ẹ̀. oyin ìbá sí i. wàláì. kílẹ̀ sí fún. ẹni lọ́bẹ̀ lọ́wẹ̀. oògùn ọgbọ́n tí mò ń wí. àbẹ̀wò àgbà mi. mo wá pè é rúkọ ẹ̀nà ẹ̀dákọ rẹ̀ torí káàkiri àgbáńlá ayé mo wá pè é lágbájá ó nìyẹn. tó ọkọjá táyé mi rẹ mọ́ra. ní ẹni tó rí mi ní onídàkùn. tọ́wọ́ pé èmi náà bá jẹ́ láti lè tọ̀jọ́ bá nísìn kìí ṣe bí ó ní ojú ẹ̀ ní níbi tó gbà wọlé nì bí mo sì ti ṣe ní orí kété bí àkàkà odò bẹ́ẹ̀ mọ̀ pé déédéé gbáyà mi nu àwọn ìbànújẹ́ méjì tí mo rí ni ṣùgbọ́n kò tún wá jẹ́ ìbànújẹ́ fún mi ó wá jẹ́ kí n rìn ó jẹ́ kẹ́ ẹ mójútó ọ̀rọ̀ ara yín. gbogbo àwọn bàbá wa lọ́yọ̀ọ́ nǹkan kan à ń káàkiri ọ̀dọ́ Ọlọ́run wá sí ìyanu wọ́n fún ajẹ wọ́n sì tún ń kọ́ wa. àwọn kan lọ́dẹ yìí lówó lọ́wọ́ wọ́n lọ́dẹ yìí là wọ́n lọ́dẹ yìí níláárí kí lẹ́yìn rí sọ sáàrin yìí. bàbá láàárọ̀ ni nínú àwọn ọdẹ ni bàbá tó jókòó yìí ọkọlé ó bímọ téèyàn máa sọ pé wọn ló nínú àwọn ìyàwó téèyàn ní ẹ sọ pé rọ ni ara ọ̀la ní obìnrin. àwọn ẹ̀pá wọn ìṣàgbàlagbà ọmọ kékeré ni wọn. láti kékeré sẹ́rí tẹ́ bá ń sọ̀rọ̀ nípa pé ọdẹ ìlà kìí lówó lọ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà tí fígbà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ọdẹ tí ọba mẹ̀wọ̀n
egbòogi tí ń fi ń ṣe ẹ̀wọ́ ìwé ń ṣọdẹ tí fi ń ṣọdẹ yóò àbẹ̀tẹ̀ ọ̀nà tí ó gbà àbẹ̀tẹ̀ ni pé inú kọ́ ọmọ máa kú ìbà ẹlẹ́ẹ̀kejì yóò máa pọ́n láṣọ yóò máa pọ́n láṣọ ẹni tó bá sì ń pọ́n láṣọ bọ́tajà 20,000-40,000 ní ìsinmi tó ẹ mọ̀ pé ní ìsinmi ilẹ̀ túnṣe ẹ̀dówó bẹ́ẹ̀ni nígbà kan àṣìlẹ̀ méjì àbọ̀ nǹkan ní nígbà tẹ́ tu táwa náà tó dárin kan àtúntà 1.5. ó ń bọ̀ wá wọn padà ó ń bọ̀ wá ẹ tún ń bọ̀ wá lẹ́sì padà. kọ́lẹ́ẹ̀sì náà ni. ṣe bí ebi ẹ̀gẹ́ náà tí wọ́n rí ṣé ìtọ́nu òkè. àwọ̀ wà á bẹ lọ́hùn. ṣé ọ̀padà wálẹ̀. ẹgbọ́ àbẹ lọ́hùn kọ́lẹ́ẹ̀sì. àyà ní ìsìn tó jẹ́ mẹ́lẹ́tù 4 ní múrí 5. àyà náà wálẹ̀. lọ́wọ́ kéèyàn tó àyà mélòó lè yóò kó nù fún ní ìsìn. ọ̀tá náà wálẹ̀. àṣẹ 3,500 kankan náà. ọlọ́run ọba wa ṣe lẹ́rọ̀. àmì o. bàbá ọdẹ àwọn tó ti ń gbọ́ yín látàárọ̀ láti bí 30 ìṣẹ́jú sí iwájú ó yẹ kí wọ́n ní nǹkan kan tí wọ́n mú rẹ ní mo fẹ́ kẹ́ ẹ kọ́ wọn ní àjò kan kí wọ́n sọ pé bàbá ọdẹ tá a gbọ́ ètò fún wa rè bọ́ jẹ́ oògùn ìtọ́jú àìsàn ni bọ́ jẹ́ kẹ́nẹ́ kan ni. ọ̀dà sẹ́rí ntí a ṣe sẹ́rí àkùkọ adìẹ iye rẹ̀ ò kú rí kò sí lè kú téèyàn bá mú orí àkùkọ tó ní ògbé lórí tẹ́ ẹ ti gbọ́ pé ń kọ ẹ rí i pé táìmù tí wọ́n máa ń kọ wọn ò ní sáláì mọ́ kọ bẹ́ẹ̀ni táìmù tí wọ́n sì ń wálé wọn ò ní sáláì mọ́ wálé bẹ́ẹ̀ni táìmù tí wọ́n jáde nílé wọn ò ní sáláì mọ́ jáde kó ń tàn wọn mú orí àkùkọ kan kó jó kó dànù àdì tàbí àdí àgbọn kó fi rárá kó máa fi ra ọwọ́ fún ọ bọ́mọ rẹ̀ bá ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù kó máa fi ra ọwọ́. ṣé ìtajà ni. orí àkùkọ tó lógbe lórí tó ti ń kọ téèyàn mọ̀ pé ń kọ. kọ wá jó ojo kọ látàrí ó ní àtàrí odidi kan ní ojo kó yọ òjò ògùn jẹ rẹ ẹyọ kan dondo báyìí kó yọ dànù ńbẹ ọparí. ó ti yé mi. ṣe wá rí oògùn bọ olùkọyọ lóògùn ọmọ ní o lórí àwọn ọmọ tí ń bẹ. kò sí nǹkan kan ayé ti lu jára wọn. àwọn ọmọ tí ń bẹ. ayé àwọn ọdẹ náà kọ ayé ti lu jára wọn. tẹ́ rí obì àbàtà olójú 6. bẹ́ẹ̀ni. ẹ bù ẹ là. wọ́n là sílẹ̀ lẹ̀. ẹ là dáa lẹ́lẹ̀. ẹ hó èpo àtàrí tẹ́ ẹ mọ̀ pé 3 náà ni ẹni rẹ̀ ẹ wà á sẹ́. àṣẹ méjì. ẹsẹ̀ méjì. ìyẹn ọkọ̀ kọ̀ọ̀kan ẹ wà á sẹ́ méjì. àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ tí ó jẹ́ 6. ẹnu lẹ́ẹ̀fì máa jẹ́ ńlẹ̀ ẹ sì rà sí láàpù sọ́dọ̀ torí a máa ta ẹ sì máa mú sí fún ti mọ́nu kọ̀ǹfàmù ni ẹni tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ dáadáa. ṣe rí ẹlẹ́ẹ̀kẹta èèyàn lọ síbi ojú ọ̀nà ẹsẹ̀ ògbèjì ojú ọ̀nà lọ́nà òkú ìmọ̀ ńlá ìmọ̀ sàn. sísàn lẹ́wà mú pépà tàbí ewé ẹ mú ẹfọ́n báyìí ẹ fi gba abala kejì abala báyìí. ẹ jókòó dáadáa. ẹ fi gba abala báyìí. ẹ fi gba abala kejì níbi tọ́sán ẹ dànù ewé. abala kẹ́ni abala kejì ẹ wà máa gbé bọ̀ alẹ́. ẹ bá ti gbé délé ẹ bá fẹ́ gbádùn ẹ dáadáa ẹ dà sínú sinapu. tí wọ́n bá kọjú mọ́ta ni ẹ fọ́ bílíọ̀nù ti lànà. láì jó kankan mọ́. wàláì. nọ́mbà fóònù yẹn kọ. ẹ̀yin ní fóònù báyìí mo ti fẹ́ rà ní. ẹ ní fóònù. níbo wọ́n wà pè é sí. nọ́mbà bàbá ọdẹ yọǹgì nọ́mbà wọn rèé o 090 46
05 49 96 090 46 05 49 96. Bàbá tó pè yín gbà mí nǹkan. Àti ẹ bá ti pé ọmọ mi náà yọ ọdọọdọ mi. Àdúpẹ́ o, ẹ ṣeun.